rabbil kaaba mo fọlọ́n tó ní kaaba búra mo rẹ́ ni tí ń kílè mo kó ń dá wà lóhun tí ò lè dá Al-Qur'ani ká yóò sì lóhun ṣe dáwà kí ló fẹ́ ṣe Al-Qur'ani ló lè dáka yìí ẹni tá a sì pè láàfà tá a lójú gbọ́n àwọn ànábì Ọlọ́run yóò kà á yóò mọ̀ túmọ̀ rẹ̀ yóò wá gbóyé ìwọ tó lè dáka sí wọ́n lọ fẹ́ mọ̀ túmọ̀ ìwọ tó lè dáka sí wọ́n lọ fẹ́ gbóyé irú wọn náà ń kílè mọ̀ àfà o ẹni wọ́n gbé Al-Qur'ani tí a wọ́ fún tí ò lè kà á ti ń pè rẹ̀ láàfà kì í sàfà rárá eyọkùnú àfà ẹni ó lè kà gan tí ò lè kà ní mujawwadan eyọkùnú àfà ẹni tó lè kà gan tí ò lè tú eyọkùnú àfà ẹni tó bá lè tú gan tí ò gbọ́yé báwọn sàhábà ti gbọ́yé eyọkùnú àfà torí kò gbọ́ wà yíyé o ẹni tá a pè láàfà ní Islam yóò ní rusukh fi mirathil anbiya alayhimu salatu wassalam yóò di dùnú mímọ̀ ìmọ̀wó ní ìmọ̀ tó jógun àwọn ànábì Ọlọ́run ìmọ̀ ogun àwọn ànábì Ọlọ́run sì ní òun ni wá yìí tí wọ́n sọ látọ̀dọ̀ Ọlọ́run lásán mọ̀ tó wá bá wa nísàlẹ̀ níbi tí wọ́n fáwọn ànábì Ọlọ́run afá àti ọ̀gbá Al-Qur'ani yìí kí ni fi ń sàfà wá yìí kejì ní súnà àdìsí ànábì sallallahu alaihi wasallam afá àti ọ̀gbọ́ súnà yìí tí ọ̀gbọ́ ọ̀rọ̀ ànábì yìí kí ni fi ń jàfà èyí ni ó fi yé yín pé bí mo kọ́kọ́ sọ òun náà báwọn náà ládùúgbò yín ọ̀pọ̀lọpọ̀ ni ó ti jábọ̀ o ẹni tí ò lè ka Al-Qur'ani yọkù ẹni tó lè ka tí ò lè tu yọkù ẹni tó tu tí ọgbọ yé yọkù ẹni tó gbọ́ yé bí ọgbọ yé báwọn sàhábà ti gbọ́ yé yọkù kì í sàfà ẹni tí ò lè dá tírà àdìsí ka ẹ yọkù tó bá ka tí ò lè gbọ́ yé ẹ yọkù tó bá gbọ́ yé yàtọ̀ ságbọ́ yé àwọn sàhábà ẹ yọkù kì í ṣe àfà number 1 quality rẹ o ajásípẹ́ ni tá a pè láàfà lẹni tí ìmọ̀ Al-Qur'ani qira'atan mujawwada yóò ka bí wọ́n ti sọ kalẹ̀ ó di méní ẹlẹ́ẹ̀kejì fahaman yóò gbọ́yé ẹlẹ́ẹ̀kẹta yóò gbọ́yé ala manhajiyati sahiha lérí manhaj táwọn ẹni ìsíwájú fi gbọ́yé yóò gbọ́yé lórí ìròyìn àfá alákọ̀ọ́kọ́ nù tọ́ sẹ́ni lábẹ́ àgbọ́yé tí mo ń sọ yìí ẹni tó bá jàfá yóò wá fi síbi kan tọ́ra gbọ́yé pé méjì àgbọ́yé tí mo fẹ́ sọ yìí pé méjì Al-Qur'an ló ti jọ yí wa pé méjì tẹ́bá ọlọ́ Al-Qur'an ọlọ́run sọ́nà Al-Qur'an pé huwa alladhi anzala alayka al-kitaba èmi Ọlọ́run ọba ni mo sọ tírà kalẹ̀ fún wa nabi wa Muhammad ó wà ní minihu inú tírà yẹn ayatun muhkamat àwọn àyà kan bẹ́ẹ̀ tó yanjú hunna àwọn èyí tó yanjú yẹn ni ummul kitab àwọn nìyà tírà ó wà ní wa ukhar àwọn míì bẹnu Al-Qur'ani mutashabihat ọ̀wọ̀nú ara wọn tó rújú ẹ máa gbọ́n tọ́lọ̀ ń sọ torí mo fẹ́ pín àgbọ́yé yẹn sí méjì ló jẹ́ ń lọ bí àyà yìí ọba mi wá ní fa amma alladhina fi qulubihim zayg ẹ̀ẹ̀rá wọn tí ìsìnà ń bẹnu ọkàn wọn tí dọ̀tí ń bẹnu ọkàn wọn fayattabi'una ma tashabaha minhu àwọn èyí tó bá rújú ni wọ́n tẹ̀lé ibtigha alfitnati wọ́n ma fi dá wàhálà alẹ́ wabtigha ta'wilihi wọ́n sì fẹ́ yọ Al-Qur'ani padà wọ́n làwọn fẹ́ túbú ti wà wọn Ọlọ́run wa ma ya'lamu ta'wilahu ẹnìkan ò lè mọ̀ túmọ̀ Al-Qur'ani o illa Allah àfọlọ́ nìkan àwọn èyí tó rújú ń bẹ̀ wọn ò lè dá túmọ̀ rẹ̀ mà fọlọ́ ló lè tú o warasikhuna fil ilm ráwọn tí wọ́n jìdò sínú mímọ̀ wáyí àwọn tó jìdò sínú mímọ̀ wáyí yaqulun wọ́n ma sọ pé amanna bihi sẹ́rí ètò orújú àgbà pé bó ti rínú èyí tó kílẹ̀ àgbà kullun àti kíníkejì èyí tó yé wa tó yanjú àti èyí tó rújú tí ò yé wa min indi rabbina ọlọ́lọ́sọ gbé kalẹ̀ wa ma yadhakkaru illa ulul albab ẹnìkan sì ní máa rántí Ọlọ́run ẹnìkan ní máa rántí ń tàṣọ yìí àfàwọn tó bá ní làákàyè sẹ́ẹ̀mà páyà yìí ń júwe fún wa pé àwọn wáàyí tó sọ̀kalẹ̀ láti sánmà méjì ni àwọn kan jẹ́ ayatun muhkamat tí wọ́n jẹ́ ummul kitab àwọn àyà tó kílíà tí ó dàrú àwọn nìyà tírà àwọn kejì wà bẹ́ẹ̀ wà ukhar mutashabihat àwọn kejì ìdíkejì náà Al-Qur'ani àti wáàyí sánmà àwọn èyí tó wọnú ara wọn tó rújú sẹ́rẹ̀ bá pẹ̀lú àfẹ́sì ipò tí ó dúó àyà yìí ti sọ́wọ́ yóò máa tẹ̀lé ittiba'ul muhkamat
àwọn tó kílẹ̀ àwọn ni ó máa tẹ̀lé o àwọn tó kílẹ̀ yẹn ni ó máa tẹ̀lé wa tarikul mutashabihat àwọn tó bá rújú tí ó máa ń padà yóò dákẹ́ bẹ̀ ni o àfa àti bá wá mutashabihat kí àfẹ́sì kọ́ o àfa àti bá ń tẹ̀lé muhkamat àwọn làfẹ́sì o ẹni tá a pè láàfẹ́sì kò ní máa wá mutashabihat kọ́ máa fi dẹ̀sì rú o yóò ṣe tẹ́rùkù al mutashabihat tẹ́bá lọ wáyà yìí ọlọ́run pín ìmọ̀ wá yìí sí méjì ó ní ayatun muhkamat àwọn àyàtọ̀ yẹnjú ó wá ní unna àwọn wọn ní umulki ó wá ní wa ukhar mutashabihat ìpín kejì làwọn èyí tó wọnú ara wọn tó rújú ọlọ́run wá fẹ́ sọ àwọn tí ó dùn bí rújú ọlọ́run wá ń sọ pé fa ammal ladina fi qulubihim zaygun ráwọn tí dọ̀tí àti ṣìnà àtàìgbádùn tó wà lẹ́mìí wọn fayattabi'una ma tashabaha minhu àwọn tó rújú ni wọ́n tẹ̀lé àwọn tó wọnú ara wọn ni wọ́n tẹ̀lé ibtigha al-fitna wọn ma fi dá wà lálẹ́ ẹ dákun gbogbo àfáà tí ń lọ mú mutashabihat àti fi ń dá wà lálẹ́ ẹ̀mí bí kò gbádùn ẹ̀mí bí kì í sàfẹ́sì kì í sàfẹ́sì Al-Qur'an ti yóò yé wa páwọn tá a pè láàfẹ́sì àwọn làwọn tí wọ́n ń tẹ̀lé muhkamat àwọn tí ń sàfẹ́sì tí dọ̀tí ń bẹ́lẹ̀ mi wọn àwọn làwọn tí ń tẹ̀lé mutashabihat ọlọ́run fi nífà amalladhina fi qulubihim zaygun àwọn tí dọ̀tí àti ṣìnà wà lẹ́mí wọn fayattabi'una ma tashabaha minhu èyí tó wọnú ara wọn tó rújú ni wọ́n tẹ̀lé ibtigha al-fitna wọ́n ma fi dá fìtínà lẹ̀ wọ́n ibtigha ta'wili wọ́n sì máa wá bí wọ́n ti tu fúnra wọn tí wọ́n wá túmọ̀ sí fúnra wọn ẹ dákun jàmáà nígbà tó lọ́n sọ pé Taha ma anzalna alayka al-Qur'ana litashqa gbogbo àwọn afọ́n tafsiri pátá bá débẹ̀ kí ni wọ́n wí bẹ́ẹ̀ wọ́n ní wallahu a'lam bi muradihi bidhalika ọlọ́run ọba lọ́mọ tí ọgbà lílo pẹ̀lú lọ́pọ̀lọpọ̀ àwọn afáàsùn náà wí lérí ìgbélóhùn Taha àwọn àmì sì wá túnmọ̀ ẹ̀kí wọ́n lọ́lọ́ ní ya Tahiru lahadi ọlọ́run mú tọ́ níbi Tahir ọwọ́ amọ́háù níbi hadi ànábì ò túbẹ̀ àwọn sálàfò túbẹ̀ bóló ti rí ọlọ́run ní ya Tahiru lahadi pàdánàbì ní jẹ́ Tahiru lahadi ọlọ́run wá mú tọ́ níbi Taha ó mú tọ́ òfìsì tọ́ ó mú háù òfìsì ha wá ní Taha ya Tahiru lahadi píntọ́lọ́run wí bẹ́nu sẹ́yìn pé bóhun ti wí ti ẹlòmínú tó mọ̀ nǹkan mi wá ẹlòmínú tó mọ̀ nǹkan mi wá àwọn àfáà tó ti páyọ̀ ti ní wallahu a'lam bi muradihi bidhalika sẹ́rù àwọn àyàtọ̀ bá rí báwọn mùsùlùmí sọ pé Taha ọlọ́run sọ pé Taha yóò sì mójú kó ń bẹ̀ yóò mójú kó ń bẹ̀ ni irú àyà bẹ́ẹ̀ wá pọ̀ táwọn afọ́sí máa káyà lẹ́nu tí wọ́n mọ̀ tú bọ́lọ́wọ́ àtànẹ́bí ò ti tú nǹkan rẹ̀ báwọn sálàfò ti gbọ́ yé irú àwọn afábáyé sàfẹ́ sí o ọmọ kéwà má kìí sàfẹ́ sí o ọmọ kéwù ṣùgbọ́n kìí sàfẹ́ sí o ní tí wọ́n wà ní ibtigha al-fitna tí wọ́n fi ń dá wàhálà alẹ́ ní o wọ́n ibtigha at-ta'wili wọ́n sì fẹ́ tọrọ ọlọ́run tí wọ́n pa àwọn ọ̀ká ọlọ́run sì ní wa ma ya'lamu ta'wilahu illa Allah ẹnìkan ò lè sọ tó ń gbà lérò àfòun fúnra àwọn ọlọ́run wá ní war-rasikhuna fil ilmi àwọn tí wọ́n ń jà fà gangan yaqulun ní táwọn wí ni pé amanna bihi bọ́lọ̀ ti sọ lágbà kullun àti kíní àti kejì àti muhkamat àti mutashabihat min indi rabbina ọlọ́run ló sọ kalẹ̀ ọlọ́run ní ta sọ yìí sí ni wa ma yadhakkaru illa ulul albab ẹnìkan ní gbọ́ wáyé kò sí ní máa láti ta sọ yìí àfàwọn tó ní làákàyè ikhwatal iman mo fẹ́ kẹ́ gbọ́ mi yé